Orí pé Yorùbá nation ń bọ̀ gbogbo wa ló máa ṣojú wa. Ojú èrè ìbejì kì í fọ́. Ojú èrè ìbejì kì í fọ́. Ojú ẹ̀dọ̀ kì í fọ́ nílé wa. Ojú wa ò ní fọ́. Akúrí má fa lórúkọ tá à ń pè kú. Àbòjì ta kókó mú lórúkọ tá à ń pè wàrùn. Àtàmọ̀ tẹ́lẹ̀ náà. Ikú tá a bá kú lọ́dún yìí ó di kú ọ̀tá. Àwíṣẹ́ kékeré ẹlẹ́yẹ ló máa ń fẹ̀mí wọn kojú. Ẹgbẹ́jẹ́ ní yẹ̀rì kí jẹ́ fọmọdé orúkọ ìdí àgbọ̀. Ìfà fún ọ̀run mi. Kékeré ẹlẹ́yẹ àgbà ẹlẹ́yẹ ìwádìí wá sí ẹgbẹ́ bá pàtàkì tó mọ́lẹ̀ fún ọ̀rẹ́ ìlú owó ilé àláfíà ajẹ́ ti gbogbo. Lọ́dún yìí nǹkan tá a fẹ́ gbà yìí a máa gbà. Àṣemúṣẹ́. Yorùbá nation ti dúró. Mo sọ pé tábà máa sọ̀rọ̀ ìlú Badagry Yoruba lọ sí ìwòran rẹ̀ lọ́dọ̀ wà fọ́ tó mo wà náà tó kọ́kọ́ jókòó ṣe mítì náà ó dẹ̀ ti pẹ́ta ti wà lẹ́nu ẹ̀ fún gbogbo ìfúngbà púpọ̀ ẹni tó wà ní ọ̀rọ̀ position wáyé àdínà jújù torí ìjọba tó wà ń ta bẹ́ẹ̀ ni sà wọ́n tó lè ṣẹ́wà dé ìlú ẹ̀yìn tán ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àwọn kan wà tọ́jú àjọ wà ní ìbàjẹ́ báyìí náà tọ́ba lè ń bọ̀ ọmọ sáré sáwọ́ lẹ́nu fún kíkan àbí kejì tó yé wọn ṣùgbọ́n ọ̀rọ̀ ní ṣe bí ọmọ akẹ́kọ̀ọ́ bí ṣojú gbogbo ìtẹ́bá ti ń ṣe gbogbo ẹ̀ náà là fọwọ́ sí nítorí pé ìyà tó ń jẹ wá ó pọ̀. Problem àkọ́kọ́ ta tún ní ìsìn tá bá ní ká fẹ́ dìbò president wa Yorùbá ní àbí náà ti wí wọ́n fi Fúlàní tì lẹ́gbẹ̀ẹ́ láti ò tí mọ̀ orúkọ tó fẹ́ ṣẹlẹ̀ fún Fúlàní tì bóyá tá a bá ṣe APC a lè ṣe PDP òun fúnra rẹ̀ Fúlàní ni tó ń mìn pé tá a bá ṣe APC ọwọ́ Fúlàní náà tá a bá ṣe kábíyèsí bàbá ìlú yìí o nǹkan tó ń ṣe ń lo kàn tí a pọ̀ nù òkè ń wo fóònù ní bí àwọn ọmọ mẹ́díà ni nígbà tí wọ́n mú èèyàn ẹgbẹ́ tó dẹ̀ ń dúró ó dẹ̀ ń ṣe láìla ó dẹ̀ ń dúró èèyàn ó ń fẹ̀sì ṣe pẹ̀lú gbogbo akitiyan wọn Elédùmarè nígbà fún ìlú tó ń wọ ìlú wáyé o lágbára Elédùmarè ìkọ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rèé ní Badagry náà ni àgbọ̀ bí àkéré àgbọ̀ àkànmú orí fèrèfèrè àtẹ́gùn ẹ̀ gbà wọ́n ló ń bọ̀ ń Badagry wọ́n fẹ́ wá ja ogun kan àwọn bọ̀dá yìí máa mọ̀ ń padà wọ́n ní gbẹ̀gbọ́ ìlérí tó gbọ́ wọ́n bọ̀ ìgbàmọ́dé kan ga ibìkan ní kan ga ọkọ̀ yà sínú bẹ̀ náà lè bẹ̀ sí mẹ́mú nínú gbóyàn ó yà sí bọ̀ wọ́n bọ̀ àwọn tó máa kú àwọn tó kù ọjà padà wọn lè wá nínú ogun òkè ikú wa Badagry ọ̀rọ̀ Badagry nìkan kọ́ lé lẹ́yìn ó ń bọ̀ àmọ́ ń tọ́jú tó bá pa nítorí pé ó dúpẹ́ lọ́wọ́ yín gan-an wọ́n dẹ̀ wà pẹ̀lú ìjókòó Yorùbá nation yìí ní gbogbo ọ̀nà ó ní ipa táwa náà ti ń sà ní gbogbo ibi káàkiri bẹ̀rẹ̀ jẹ́ ká ṣòótọ́ àwọn oríta ibì kan wọ́n ní ẹ jẹ́ ká ṣòtítọ́ o èèyàn tó ṣòtítọ́ ni mọ̀lẹ́ àgbè Yorùbá nation á gbé wa Olúwa á gbé wa gbogbo ìta bá dọ́wọ́lé á bọ́ sí ṣíṣe lágbára Elédùmarè gbogbo ọmọ tẹ́lẹ̀dẹ̀ bá kó lọ ló máa ń kó bọ̀ gbogbo ala máa padà sílé láyọ̀ àti a ní bógun lọ o a ní bógun lọ a máa rí ná a máa rí owó la fi máa ṣe o Ọlọ́run adé yọ̀ǹda o fún wa àwọn aláàánú tó máa wá wa rí tí wọ́n ní jẹ́ kí ìyà ìjẹ wá pa Ọlọ́run àbá mú wọn wá nítorí ìfẹ́ ìmọ̀ dúpẹ́ lọ́wọ́ yín àti alásàlátù àti oníbáíbù
àtòní àbáláyé gbogbo wa la máa rẹ́yìn ọ̀tá wa. Amadélẹ̀ lérí o, Amadélẹ̀ lérí bí mo ṣe fẹ́ kó rí nìyẹn nítorí pé takẹsẹ ló ń ṣe láwùjọ eyín iwájú bá gé ẹran èrìgì ẹ̀yìn àgbà àbátálágẹ mọ́ bá dálò ìṣàwùjọ ìgbà ìṣàmọ̀ wí àṣẹ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ Oòduà nation. Ẹtí wí ló máa rí. 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 Èyí ẹ̀rí rẹ̀ àrọ̀ àrọ̀ mọ́. Ẹtí wí ló máa rí. Koikimedia bring the work here to your doorstep. Nínú Badagry làwà yìí. Àìjẹ́ kó lọ́dọ̀ àwọn. Àwọn ọmọ rẹ̀ rí lẹ́wọ̀ lọ. Oúnjẹ mẹ́ta ọ̀jẹ́ ọmọdé mọ́. Bàbá rí àwọn bàbá tí òun fẹ́ kí a jẹ. Ẹjọ́ fún ọba o, ẹjọ́ bàbá o. Ẹjọ́ bàbá o. Nàìjíríà wo bẹ́tà, ìjọ bẹ́tà.